Yéèpà ṣẹ́yìn náà ti gbọ́ ohun tó fa ìjà ńlá ìjà àjàkú akátá láàrin ọmọ ogun Nigeria Army àti àwọn ọlọ́pàá ìrònà tí wọ́n jẹ́ Nigeria Police. Òṣìṣẹ́ aláàbò méjì nílùú Nigeria Army àti Nigeria Police ni wọ́n mà ti kọjú ìjà ńlá síra wọn débi wípé wọ́n wá ń yọ ọ̀bẹ àti ìbọn síra wọn. Èyí tún lágbára. Òṣìṣẹ́ aláàbò tó jẹ́ ọmọ ogun orí ilẹ̀ ló yọ ọ̀bẹ olójú méjì tó sì mú ṣómúṣómú sí arákùnrin kan tóun náà jẹ́ òṣìṣẹ́ aláàbò àmọ́ tó jẹ́ ọlọ́pàá nílùú Nàìjíríà bákan náà. Kí ló fà á? Kí ló ṣẹlẹ̀ táwọn méjèèjì tí wọ́n fi kọjú ìjà àjàkú akátá ńlá síra wọn? Kànnàkànnà ti nà mẹ́ga, ìjà ń bọ̀, ìjà ò tíì dé. Arákùnrin kan tó jẹ́ òṣìṣẹ́ ọmọ ogun torí ilẹ̀ tí ẹnìkan kan kò tí ì mọ orúkọ rẹ̀ ló ti yọ ọ̀bẹ olójú méjì tó sì mú ṣómúṣómú méjì sí arákùnrin kan tóun náà jẹ́ òṣìṣẹ́ ọlọ́pàá ti ilẹ̀ wa Nàìjíríà bákan náà tó sì ń dún kòkò mọ́. Bẹ́ẹ̀ náà ló ń fi ìdí ọ̀bẹ àti kúùkú lù arákùnrin òṣìṣẹ́ ọlọ́pàá yìí wípé ó yá tí wọ́n bá jẹ́ ọmọ ọkùnrin rere tó o bá bí ẹre ó yá yìn mí ń bọ̀ o kì í ṣe ọmọ ọkùnrin rárá tó o bá ti lè yìn mí ń bọ̀. Àmọ́ bí arákùnrin tó jẹ́ òṣìṣẹ́ ọmọ ogun orílẹ̀ yìí bó ṣe ń gbá ní kúùkù bẹ́ẹ̀ tó ń fi ìdí ọ̀bẹ tó fi ń gbá ọ̀gá ọlọ́pàá yìí lọ̀gá ọlọ́pàá yìí ń sún mẹ́yìn wípé tí ẹ dákun ti ṣe sùúrù náà já yanjú rẹ̀ ní tùbínùbí. Àmọ́ arákùnrin tó jẹ́ òṣìṣẹ́ ọmọ ogun yìí kò gbọ́ o. Bẹ́ẹ̀ náà ló sì ń fi ìdí ọ̀bẹ àti kúùkù ní fi ń gbá lọ́lọ́pàá yìí náà ló ń sún mẹ́yìn. Ṣé ẹ mọ̀ pé ọgbọ́n làgbàlagbà fi ń sá fún màálù? Ìwádìí wa fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn arákùnrin kan tí wọ́n jẹ́ òṣìṣẹ́ aláàbò ọmọ ogun orí ilẹ̀ ni wọ́n ń ṣe ìrìn àjò lọ sí ìlú wọn. Àmọ́ bí wọ́n ti ń lọ wọ́n ṣe kòńgẹ́ àwọn ọlọ́pàá ní òpópónà. Ọlọ́run ló wá mọ ohun tó ṣẹlẹ̀ láàrin ọlọ́pàá àti àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ aláàbò orí ilẹ̀ yìí tó fi di pé gbọ́nmi sí omi ò tó tòun fàákájà ó ṣẹlẹ̀ láàrin wọn. Bóyá àwọn ọlọ́pàá wọn ò wá mọ̀ wípé òṣìṣẹ́ aláàbò ọmọ ogun orí ilẹ̀ ni wọ́n, ìyẹn Nigeria Army ńlá àwọn ọlọ́pàá yìí. Wọ́n ní àwọn ọlọ́pàá ni wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní dúnkokò mọ́ àwọn wípé àwọn ò yin àwọn ń bọn, àwọn ò ta àwọn ń bọn. Nìkan nínú àwọn arákùnrin tí wọ́n jẹ́ òṣìṣẹ́ ọmọ ogun orí ilẹ̀ yìí ló bá fìjà pẹ́ẹ́ta pẹ̀lú àwọn ọlọ́pàá tí wọ́n ń ṣiṣẹ́ wọn lérò náà ń ṣiṣẹ́ wọn lóòpópónà ló bá di ìjà àjàkú akátá ńlá ní àwọn arákùnrin tí wọ́n jẹ́ òṣìṣẹ́ ọmọ ogun orí ilẹ̀ yìí Nigeria Army ni wọ́n bá tutọ́ sókè tí wọ́n sì fojú gbà á. Nìkan nínú wọn bá yọ ọ̀bẹ méjì sí ọ̀gá ọlọ́pàá ló bẹ̀rẹ̀ sí ní lù ú lálùbọ́lẹ̀ ni. Èní agẹmọ kú sáàrò ọ̀la agẹmọ kú sáàrò tójó ò bá ta agẹmọ ó yẹ kó jó ti àrò gangan fúnra rẹ̀. Ẹ dákun kí ni máa ń fa wàhálà ìjà àjàkú akátá fàákájà tóun rògbòdìyàn láàrin àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ aláàbò wa nílùú Nàìjíríà pàápàá láàrin Nigeria Army àti Nigeria Police? Kí ni máa ń fa wàhálà láàrin wọn ní gbogbo ìgbà? Tẹ́ ẹ bá mọ̀ ẹ máa fi àtẹ̀jíṣẹ́ yìí ẹ máa fi ṣọwọ́ sí abẹ́ comment section fídíò yìí. Ṣé ẹ rí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí tí àjọ òṣìṣẹ́ aláàbò ọmọ ogun orí ilẹ̀ Nigeria Army tí ó lu ọ̀gá ọlọ́pàá lálùbọ́lẹ̀ lálùbójúbójú gidi gan ló ṣẹlẹ̀ ní Òtúpó Òfíà Road ní Benue State. Níbẹ̀ gangan níṣẹ̀lẹ̀ náà ló ti ṣẹlẹ̀. Ẹ jẹ́ kí n sáré rán wa létí tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rèé tá ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì Gist Entertainment TV. Ẹ dákun ẹ máa bá mi click lórí subscribe button, ẹ bá mi like ẹ bá mi share, ẹ má wá gbàgbé ẹ drop comment yín sábẹ́ comment section fídíò yìí. Kí lẹ̀yin rí sí? Kí lẹ rò pé ó ń fa ìjà láàrin Nigeria Police àti Nigeria Army? Ó yá ẹ jẹ́ kí n mú fídíò yẹn wá kẹ́ ẹ wá farabalẹ̀ wò ó dáadáa kẹ́ ẹ gbọ́ ohun tó fa ìjà láàrin àwọn méjèèjì. You came out the sit down. You go see what happen to you. Go down. See. I dey talk to you. Do well. Oh boy, wait. Go down. Go down. Go down. Go down. Oh boy. The craze. Go down. See, oh boy, no follow me, no be man. I dey talk like with this thing. Oh boy, you don't say who the other guy. Go down. You know who the other guy. See. Hey, Go down. oh boy. Shoot her now. Shoot her now. You say get liver. Sir, I don't run. Do anything. Do anything. Da, my brother. My brother. No, me I no be. I cannot run. I no go run. I no go run. What's going on with this one? Let's kill. Oh boy, come look, I said, wait.
Fire me. Come. I want to tell you. Fire me. You get mad, I beat my brother. Nigerian army, no. Nah, not commit to. Do anything again. You do anything, you. You came out the shoot gun for here. You came out the shoot gun. You came out the shoot gun. You go see what you happen to you. Go down. See. Don't worry. Wait. Go down. The craze. Go down. See, you no follow me, no be man. I dey talk like with this thing. You know say who the other guy? Go down. Hey, go down. Shoot her now. You say get it back. Sal, I don't run. Do anything. Wait. Fire me. Come. I want to tell you. Fire me. You get mad, I beat my brother. Nigerian army, no. Nah, not commit to. Do anything again. You do anything, you. You came out the shoot gun for here. You came out the shoot gun. You came out the shoot gun. You go see what you happen to you. Go down. See. I dey talk to you. Don't worry. Wait. Go down. The craze. Go down. See, you no follow me, no be man. I dey talk like with this thing. You know say who the other guy? Go down. You know who the other guy? See. Hey, go down. Shoot her now. You say get it back. Sal, I don't run. Do anything. Da, my brother. No, me I cannot run. I don't go run. Which can happen with this one? Let's kill her. Wait. Fire me. Come. I want to tell you. Fire me. You get mad, I beat my brother. Nigerian army, no. Nah, not commit to. Do anything again. You do anything, you. You came out the shoot gun for here. You came out the shoot gun. You go see what you happen to you. Go down. See. I dey talk to you. Don't worry. Wait. Go down. The craze. Go down. See, you no follow me, no be man. I dey talk like with this thing. You know say who the other guy? Go down. Hey, go down. Shoot her now. You say get it back. Sal, I don't run. Do anything. Wait. Fire me. Come. I want to tell you. Fire me. You get mad, I beat my brother. Nigerian army, no. Ó dogun ó dìjà láàrin òṣìṣẹ́ aláàbò méjì Nigerian Army àti Nigerian Police kí ló ń fàjà wọn ní gbogbo ìgbà gan-an náà. Ẹ wo ẹ jẹ́ kí n tún rán yín létí ẹ máa subscribe sórí channel yìí tẹ̀yin ò bá ti ṣe bẹ́ẹ̀ ẹ má gbàgbé láti drop comment yín.